òjò ò gbọ́dọ̀ rọ̀ kábíyèsí ò sì gbọ́dọ̀ ṣubú torí tí kábíyèsí bá ṣubú ó ṣeéṣe kí Ade Are ó jábọ́ Ade Are ò gbọ́dọ̀ jábọ́ kábíyèsí ò sì gbọ́dọ̀ ṣubú òjò ò sì gbọ́dọ̀ rọ̀. ẹ̀sán lọ́jọ́ àgẹ́gbà àjúrò àmọ̀dún ọdún. wọ́n ní àgbáyé ajíwọ̀ ẹ̀fọ́ọ̀sà ọmọrin gángan lé ọmọrin gángan òde ọmọrin ajíbẹ̀wà jí ọmọrin ajíbóògùn sọ̀rọ̀ ọmọrin sábà rárin bára ọmọrin yá barabara wọ́jà dẹ́rù ọlọ́tẹ̀nù wọ́n ní àgbáyé ajíwọ̀ ẹ̀fọ́ọ̀sà ọmọ ògún lága yọ sí mọ́lẹ̀ ògún ló ní gbá ògún ló làpò ògún ló ní gbogbo bá máa sáàsù mo bá gé ẹ̀sìn rè jàná mo bá dé bóyá àrè pólè òwú ibi ẹ̀mẹ̀sọ́ àgbégbọ̀ jómìnà lọ láàrọ̀ káàmọ́dí kí ẹ sì fi rè gbé lẹ́sẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ènìyàn oníjẹtọmọ díẹ̀ sí ewúrẹ́ gbó oníjẹtọ. Ade Are tẹ́ ń wò lórí kábíyèsí Ọọ̀ni Ògúnwùsì yìí adé yìí ní èèwọ̀ mẹ́ta kan bó tilẹ̀ jẹ́ pé èèwọ̀ tó wà lórí adé yìí pọ̀ àgbọ́dọ̀ ṣe àti àìgbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ pọ̀ ṣùgbọ́n mẹ́ta kan ń bẹ tó ṣe pàtàkì tí mo fẹ́ nà ń bẹ̀. alákọ̀ọ́kọ́ ni pé ọba kọ́ba tó bá wà lórí ìtẹ́ Ọọ̀ni tìlé-Ifẹ̀ kò gbọ́dọ̀ yọjú wọnú adé yìí o. èèwọ̀ ẹlẹ́ẹ̀kejì adé tẹ̀ ń wò yìí ò gbọ́dọ̀ jábọ́. èèwọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni pé nígbàkígbà tí wọ́n bá gbé adé yìí jáde síta òjò ò gbọ́dọ̀ rọ̀. ẹ rí wípé bójò bá tiẹ̀ ń rọ̀ ní gbogbo ìgbà òjò kì í rọ̀ lọ́jọ́ tí wọ́n bá gbé Ade Are jáde. báwo ni Ade Are yìí ṣe jẹ́ kí ló rọ̀ mọ́ Ade Are gan tó fi di pé ó di ohun tí gbogbo ìlú ń pé jọbọ. ìtàn fi yé wa wípé láyé Oduduwa òun ni adé yìí ti wà. ìtàn kan sọ fún wa wípé adé yìí rọ̀ wá látọ̀run ni adé yìí rọ̀ wá látòkè ni. ìtàn kan sọ fún wa pé wọ́n rọ̀ adé yìí ni ṣùgbọ́n tó bá jẹ́ pé adé yìí rọ̀ wá látòkè ni ó ṣeéṣe. èyí tí máa ń yà mí lẹ́nu pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ni pé wọ́n sọ fún wa nínú ìwé kan pé kẹ̀kẹ́ kinní kan gbé kinní kan lóòkè kẹ̀kẹ́ kinní kan gbé ẹnìkan lóòkè kinní kan gbé ẹnìkan wálẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé láàrin tiwa la ti gbọ́ irọ́ là á gbà á sí ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn èèyàn lẹ́ẹ̀wájú náà bá sọ fún wa àníró lẹ́ẹ̀mejì táì gbàgbọ́. tó adé tẹ̀ ń wò yìí èyí tó wá súnmọ́ òdodo bẹ̀ ni wípé wọ́n ṣe adé yìí ni pẹ̀lú àwọn àgbárídì gàgà oògùn ni wọ́n fi ṣe adé tẹ̀ ń wò yìí tá a mọ̀ sí Ade Are. báwo ni Ade Are ṣe jẹ́ gangan òun ni mò ń ṣàlàyé lọ́wọ́. nílé-Ifẹ̀ adé yìí jẹ́ adé tó yẹ pé ó ti wà láti ìgbà tí ayé ti wà. ìyìn tí ó wà pẹ̀lú Yorùbá ni pé àìlákọsílẹ̀ ló fìyà jẹ ìtàn Yorùbá ṣùgbọ́n ní pàtàkì àwọn nǹkan àrítọ́ka sí tá a mọ̀ sí átífàtì òun ló fi ọ̀pọ̀lọpọ̀ òdodo ìtàn yìí múlẹ̀ wípé lótìtọ́ àti lódodo kò sí rọ́m. adé tẹ̀ ń wò yìí kì í ṣadé lásán ó wúwo ó ju oṣé erin lọ. adé yìí kì í ṣadé lásán ó wúwo ó ju oṣé erin lọ. kí ni wọ́n fi pèlò adé yìí? oríṣiríṣi àwọn bí nǹkan ògùn bíi àdá ọ̀bẹ irin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan tó rọ̀ mọ́ irin pẹ̀lú àwọn oògùn Yorùbá ni wọ́n fi pèlò adé yìí. ló fi jẹ́ wípé tẹ́ ẹ bá rí tí kábíyèsí bá ń gbé adé yìí bọ̀ kábíyèsí ó máa fì látàrí wípé ẹni tí ó bá jẹun kánú kò lè ru àpò sìmẹ́ǹtì 5 òun lọ̀rọ̀ Ade Are jẹ́ látàrí wípé Ade Are nípọn ó sì wúwo dáadáa. bá a bá wo àwọn egúngún kan nílẹ̀ Yorùbá á rí wípé àwọn egúngún kan wà tó jẹ́ pé èèyàn méjì èèyàn mẹ́ta kò lè dá gbé láti wọ́n bá ti jáde láti ilé tí wọ́n fi wọlé lálẹ́ èèyàn mẹ́ta èèyàn méjì ò lè dá gbé. ẹ̀sáǹpù rẹ̀ tá a lè fi wò bí àpẹẹrẹ òun ni egúngún aláti ọ̀run tó wà nílùú Ìṣẹ́yìn
èèyàn méje mẹ́sàn-án ni máa ń gbé láti ìgbà wọ́n bá ti kúrò nílé tí wọ́n èé wọlé lálẹ́ látàrí wípé ó wúwo kì í ṣe pé nǹkan kan ni wọ́n dì síbẹ̀ bí ò ṣe àgbákò oògùn bẹ́ẹ̀ gẹ́lẹ́ la lè fi tá a pè ní Ade Are yìí wé látàrí wípé oògùn pọ̀ lára ohun tí wọ́n gbé sínú Ade Are tó fi jẹ́ wípé bẹ́ẹ̀ èèyàn bá gbé ẹni ó bá rù ú tẹ́ ẹ bá rí tó bá rù ú ọkùnrin ló ń tọ̀hún. Ade Are kì í ṣe ohun tí wọ́n máa ń gbé jáde lójoojúmọ́ ẹ̀ẹ̀kan péré ládé yìí máa jáde lọ́dún síwájú kó sì tó jáde ọ̀pọ̀lọpọ̀ oríṣi ètùtù ni wọ́n ṣe nílé-Ifẹ̀ ìdí nìyí tó fi ń pe ọjọ́ tí wọ́n máa ń gbé adé yìí jáde ní ọjọ́ ọdún ọlọ́jọ́ ta ni ọlọ́jọ́ ọ̀hún bí kò sí Olódùmarè ó túmọ̀ sí wípé kì í ṣe pé òòṣà kan ni wọ́n ń bọ nífẹ̀ẹ́ bí kò ṣe wípé Olódùmarè bẹ́ẹ̀ bá wá rẹ́ni tí ń bọ Ògún tí ń bọ Ṣàngó nílẹ̀ Yorùbá kì í ṣe pé Ṣàngó ni wọ́n ń bọ kì í ṣe pé Ògún ni wọ́n ń bọ wọ́n ń lò wọ́n bíi ká sọ wípé agbẹnusọ lọ́dọ̀ Olódùmarè ní àsìkò tá a wà yìí náà báwọn èèyàn bá gbàdúrà wọ́n sọ wípé nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì wọ́n sọ wípé Ọlọ́run lágbájá Ọlọ́run pásítọ̀ lágbájá Ọlọ́run bàbá lágbájá níbi kinní kan bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tó bá mọ ohun tí wọ́n bá ń ṣe dáadáa ni wọ́n máa ń lo àwọn òrìṣà láti jẹ́ pé kí wọ́n jẹ́ agbẹnusọ lọ́dọ̀ Olódùmarè. tó padà sórí Ade Are tí mò ń bá bọ̀ Ade Are tẹ́ ń wò yìí kò gbọ́dọ̀ jábọ́ o èèwọ̀ ní láti ayébáyé kò gbọ́dọ̀ jábọ́ Ade Are tẹ́ ń wò yìí bí ò ṣe gbọ́dọ̀ jábọ́ bẹ́ẹ̀ lòjò ò ṣe gbọ́dọ̀ rọ̀ kódà ara àṣírí ibẹ̀ ni pé tó bá ti kù bí ọjọ́ mélòó kan tí wọ́n gbé adé yìí jáde lọ́jọ́ ọdún ọlọ́jọ́ òun làwọn àgbàlagbà kì í ṣàgbàlagbà ọjọ́ orí o àwọn àgbàlagbà tí wọ́n mọ èdè pè tí wọ́n mọ òun fẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣaàgùn pé òjò ò gbọ́dọ̀ rọ̀ látijọ́ tí wọ́n ti ń fàwọ́ èbó jẹun kò fọmọ wọn lọ́wọ́ rí òjò ọ̀rọ̀ èyí tó tún kù ń bẹ̀ ni pé ọba tó bá wà lórí ìtẹ́ Ọọ̀ni tìlé-Ifẹ̀ kò gbọ́dọ̀ gbójúgbóyà bó ti wulẹ̀ kó láyà tó kódà kó láyà bí ìrákúnúgbá kò gbọ́dọ̀ gbójú wo inú adé yìí ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ ni pé adé yìí ò gbọ́dọ̀ jábọ́ mo ti sọ fún wa kò gbọ́dọ̀ jábọ́ wọn ò gbọ́dọ̀ wọnú rẹ̀ bákan náà òjò ò gbọ́dọ̀ rọ̀ Ọọ̀ni tó bá wá lórí láyà tó bá wá lórí láyà tó bá wá tàpá sí àwọn òfin yìí tàbí ṣùgbọ́n ò sí bí bá ń jẹyẹn láyé ọ̀run ni ó ti lọ gbọ́bẹ̀ rẹ̀ ara àṣà àtayébáyé Yorùbá tó jẹ́ wípé láti ìgbà tó ti wà ni ló ti ń ṣiṣẹ́ títí di àsìkò tá à ń sọ̀rọ̀ yìí ló fi jẹ́ pé bí gbogbo ìlú bá tiẹ̀ sọ pé àtàṣà Yorùbá ti ṣe Yorùbá báwo Ifẹ̀ ò lè sọ bẹ́ẹ̀ láyéláyé nítorí pé Ifẹ̀ ibẹ̀ ni orírun gbogbo Yorùbá ibẹ̀ lójúmọ́ sì ti mọ́ wá ló fi jẹ́ pé bó tilẹ̀ jẹ́ pé nígbà náà lọ́hùn-ún àwọn ọ̀ràn Yorùbá wọ́n gbé wá wọ́n gbé ẹ̀yìn ṣùgbọ́n ibi tí wọ́n mọ̀ lórírun tí gbogbo èèyàn mọ̀ lórírun òun ni Ilé-Ifẹ̀ adé yìí kì í ṣadé inú fíìmù Nollywood o kì í ṣadé tí ẹnìkan kan kó ìlẹ̀kẹ̀ jọ tó ń jọ o adé tó jẹ́ wípé láti ìgbà wáṣẹ̀ ló ti wà òun ládé yìí ìgbà táwọn òyìnbó amúnisìn tí wọ́n gbìyànjú láti kó àwọn nǹkan ọrọ̀ ilẹ̀ Yorùbá lọ nígbà náà Ade Are wà nínú tí wọ́n gbìyànjú àti gbé ṣùgbọ́n tí wọn ò rí gbé látàrí wípé kíni látàrí wípé ọlágbára ó jò ṣe rìn lọ látàrí wípé Ade Are lóòrìn Ògún sì wà lára Ade Are Ògún tó wà lára Ade Are yìí òun ló fi jẹ́ pé ńgbà táwọn òyìnbó amúnisìn ń kó àwọn nǹkan wa lọ ńgbà náà wọn ò rí Ade Are gbé nítorí pé Ògún wà lára Ade Are Ade Are yìí òun ni wọ́n wá ń gbé jáde lónìí gẹ́gẹ́ bí lọ́jú gbogbo ọjọ́ ọdún ọlọ́jọ́ mo ti ṣàlàyé fún wa pé síwájú kí ọdún ọlọ́jọ́ tó dé òun ni wọ́n ti máa gbìyànjú wọ́n ti máa pètèpèrò ni àwọn tó bá lóògùn nífẹ̀ẹ́ ni wọ́n ti kórajọ wípé òjò ò gbọ́dọ̀ rọ̀ kábíyèsí ò sì gbọ́dọ̀ ṣubú torí tí kábíyèsí bá ṣubú ó ṣeéṣe kí Ade Are ó jábọ́ Ade Are ò gbọ́dọ̀ jábọ́
kábíyèsí ò sì gbọ́dọ̀ ṣubú òjò ò sì gbọ́dọ̀ rọ̀ ló fi jẹ́ pé Yorùbá kì í ṣe ìran tí fẹnu họra. Yorùbá anítàn anímọ̀ alọ́gbọ́n a sì lóye. Bàbá wa rẹ́ni tó sọ yìí pé bàbá wa rẹ́ni tó sọ pé Yorùbá ò sí tàbí àṣà ìṣe Yorùbá ò sí. Bẹ́ẹ̀ bá ronú tọ̀hún psychiatric hospital lábẹ́òkúta ní kẹ́ ẹ gbérú ẹ̀ lọ nítorí ipò ti ya wèrè. Kò sí ìlú kan ló gbogbo àgbáyé tí ò láṣà àti ìṣe rẹ̀. Olódùmarè ló dá wa síbí yìí, òun ló sì mọ̀dí tó fi dá wa síbẹ̀, òun ló sì fi ogún tiwa fún wa gẹ́gẹ́ bí àṣà àti ìṣe Yorùbá. Tọ́ba wá ti àsìkò ọdún ọlọ́jọ́ èrò pé bìbà oníkálukú wàá tọrọ ohun tí wọ́n ń fẹ́. Ẹ bá ra àwọn kan tí wọ́n wá lè sí tí wọ́n tún wá lọ́dún yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn wá dúpẹ́ oore tí wọ́n rí gbà lọ́dún tó kọjá ni. Ẹ fẹ́ béèrè pé ṣé Ade Are máa ń fún èèyàn ní nǹkan? Bẹ́ẹ̀ ni. Ìgbàgbọ́ Yorùbá tó fẹsẹ̀ múlẹ̀ tó sì nítumọ̀ dáadáa ni pé lára àwọn baba ńlá wa tó wà lára Ade Are yìí ń ṣiṣẹ́ láti ìgbà yẹn títí di àsìkò yìí ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí wọ́n bá béèrè nǹkan nígbà tí kábíyèsí bá gẹ̀gùn tó bá gbé adé yìí rù wọ́n máa rí nǹkan náà gbà. Rí ìgbà tí wọ́n sì máa ń rí nǹkan yìí gbà yìí dandan ni kí wọ́n wá dúpẹ́ lọ́dún tí ń bọ̀ ló fi jẹ́ pé tẹ́ ẹ bá dé ibi ọdún ọlọ́jọ́ ẹ rí èrò tí ó ṣe bìbà. Àwa dúpẹ́ lọ́wọ́ Ọ̀jájá ẹni ìtàn Ọọ̀ni Ògúnwùsì wípé kábíyèsí ẹ ṣé o. Inú ọba nílẹ̀ Yorùbá nílẹ̀ Áfíríkà tí ò fẹ́ kí àṣà àti ṣe Yorùbá ó parun. Kábíyèsí mo gbèdì fún yín ẹ kú iṣẹ́. Ẹ kú bẹ́ẹ̀ ṣe fẹ́ kí Yorùbá ó bàjẹ́ lágbára lọ́wọ́ Olódùmarè ẹ̀ ní bàjẹ́ tìrantìran. Ẹni bá wá ní kò sí nǹkan Yorùbá kò ságbára Yorùbá ẹ pé mo ní kó káre fẹ̀ kó wá lọ bí ọdún ọlọ́jọ́ yóò rí kábíyèsí Olódùmarè yóò mọ̀ pé ọba lẹni tí wọ́n ń pè lólódùmarè. Mo wí yìí náà mo fẹ́ máa lọ náà ẹ bá mi subscribe sórí YouTube channel mi ká ẹ pín fídíò yìí káàkiri. Àràmàǹdà ọkùnrin adórúkọ bí àgbàlagbà òòṣà. Èèyàn tí ó fara tàbàtì àlàpà ẹ pé mo ní kó dúró tìfura nítorí pé ayé ní kọ̀rọ̀. Àràmàǹdà ń bẹ lókè èèpẹ̀. Tí ìgbà mìíràn tá tún máa pàdé ẹ ní kọlu alubi ò ní kọlù yín. Ire o. Ẹ kú dédé àsìkò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Àyìndé Aláṣọ Òkè. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti bá wa ra ọjà láti ọjọ́ ìwá lágbára lọ́wọ́ Ọlọ́run iná ò ní tan owó yín dáadáa ni a ó máa rí ara bára wa ṣe. Ní báyìí bóyá ẹ fẹ́ aṣọ òfì, bóyá ẹ fẹ́ fi ṣe ìgbéyàwó, ìkómọjáde, òkú àgbà, ìsílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ láǹfààní láti kàn sí Àyìndé Aláṣọ Òkè fún aṣọ òfì yín. Kò sí irú aṣọ yòówù tí ẹ bá fẹ́ tí a ò lè bá yín hun. Kò sí ibi yòówù tí ẹ wà tí a ò lè fi aṣọ yín ránṣẹ́ sí yín. Ẹ má gbàgbé o gẹ́gẹ́ bí àlàyé àti òfin iléeṣẹ́ wa wípé àwa kì í bá kọ́sítọ́mà san owó delivery o. Kódà kó ṣe pé bọ́ǹdù kan ni ẹ bá rà lọ́wọ́ wa fúnra yín lẹ́san owó delivery yín. Àǹfààní sì wà nítorí pé ilẹ̀kùn iléeṣẹ́ wa ṣí sílẹ̀ fún ẹnikẹ́ni tó bá fẹ́ wá wo bí a ṣe ń ṣiṣẹ́ tàbí ẹnikẹ́ni tó bá fẹ́ láti wá ṣe ohun tí àwọn Haúsá ń pè ní Ganiya Fiji ìròyìn tá fojúbà. Fún àwọn tí a bá fẹ́ kàn sí mi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi òun lẹ̀ ń wò yẹn o. A máa retí yín o. Ire la máa bára wa ṣe. Ó dìgbà.